Fedra. Mafia movement. Movement. Súlẹ̀jọ́, ó ṣọ́ọ̀kì ju kóòkì lọ. Ó ju ọmọ lọ. Bíkà tó fẹ́ máa dáwọ́ rú. A máa sọ pé di armless. Aláṣẹ́ṣẹ́ escape. Tí ni amálì tí wọ́n bá tẹ́ndà igbó. Ṣọgbọ́n tí wọ́n máa deliver iná. Adífálà o. Bẹ́ẹ̀ náà. Pásọ̀ kan play bẹ́ẹ̀ mọ́. Ìbá fáwọn màmí tí wọ́n post hook up tó ń gba test. Ó jẹ́ oníjìbìtì. Ajé lóṣó, kí ló update? Adífálà, ọmọ erig mi pẹ̀lú òtì. Kọ́ńtà ní kó bá wa ṣẹ́. Ó ní kọ́ńkọ́ń ti jẹ́. What's up, Adifala? What's up, G? Mo ní kí fún ọ ṣe party can. How many does? 500. Wá owó tó bá ká sókè fàlàyé. Òun náà máa fi jojú àlàyé. Àwọn tá ti fa kanakú. Tẹ́ bá ṣe bí wèrè. A máa rí jẹ́ bí pineapple ni. Adifala, ó ti di wo sí woro. Eyes on my neck. Eyes on your wrist. Má fọ̀. Ẹ wá, ẹ fi tẹ́lẹ̀ ilé kẹ̀gbẹ́ jọ́mbò. Torí tó bá fi kò lówé jọ́mbò. Wọ́n máa ṣe ló máa larí mọ́. Wúlò wúbọ̀. Ó ti di wúlò tẹ́bọ̀. Lórí owó wa, never walk alone. Àwọn èèyàn Liverpool. Ajá wọn máa jápa. Fọ́mọ́rẹ́kùn wa. Nítorí pé ìjà ò sí. Always guiding. Ajẹ́ olóṣó ni wá o. Ìrọ̀lẹ́ lẹ máa ń wẹ̀, alẹ́ lẹ máa ń fàn, weekend lẹ máa ń tà tẹ́ bá. Súlẹ̀jọ́, mamẹ́, level pass level. Ọmọ àṣẹ ti lárí mọ́. Weekend lẹ máa ń tà tẹ́. Ajẹ́ olóṣó no dey give a fuck. Ọmọ àṣẹ la máa fi kọ́ bọ́dì. Òkú ẹ̀ sára. Akara ìjọmọ́. Bẹ́ẹ̀ náà. Pásọ̀ kan play bẹ́ẹ̀ mọ́. Adifala, òun ni ẹ o. Má fọ̀, owó ló máa coordinate capital. Nítorí pé tí Malians bá pàdé mafia. Adé Eruku Fedra. Ìbá wọn àjẹ́ lóṣó tó ń lo pussy sweet now. Ọ̀gbẹ́ni kúrò bẹ́ẹ̀ náà. Overhype ló pa 2020. Ẹni bá bẹ́ẹ̀ ló máa kú. Ìgbà táwọn rí Islam. Làwọn fa kanakú. Àjẹ́ olóṣó nice one. Fi yí wọn pé táwọn bá fa kanakú. Àwa ti gbé akájọ olóṣó tó lajú. Wọ́n bá yan olúwa lógo. Àwa dé máa ṣàṣàlátù. Ìyẹn ni pé tó bá di wọ́rọ́ sí wọ́rọ́. Ní amánì tí wọ́n máa tákù pẹ̀lú Ṣàngó. Fọ́mọ ìkábà, wẹ́rẹ́ wà ńlẹ̀ o. Kódà kan tún fi ṣe giveaway. Èmi dágbà náà ṣọ́kò. Kálákùnlé jẹ. Ẹ̀ẹ́kùn lẹ́ẹ̀méje. Nítorí pé ìjà ò sí. Always guiding. Ajẹ́ olóṣó ni wá o. Igúnnugún máa bá ń kó iTunes card bọ̀ lọ́dọ̀ mi. Àkàlàmàgò máa bá ń kó eBay card bọ̀ lọ́dọ̀ mi. Adíá fún lọ́dà tí ò ní tools. Tó fowó tó lé bí ẹ̀pọ̀n trillion. Ìjẹ́bẹ̀ndẹ̀ owó ní ọ̀bà rìdíìmù káàdì tèmi. Ìgbẹ́ ṣíṣí. Kàṣàbá mi rìdíìmù. Ìgbẹ́ ṣíṣí. I'm available for any deal o. Ìgbẹ́ ṣíṣí. Kàṣàbá mi rìdíìmù. Ìgbẹ́ ṣíṣí. Ó káre, ó yá, gbà. Máa dáwọ́ àwọn client ẹ sínú ẹ̀. Túndé N-Not, Beast Loaded, Yahoo Soldier àti Femiadebayo. Adifala, a lè rí extra padlock káfí lọ́ọ̀kì bọ̀bọ̀ Femiadebayo. Ó gíran ọgọ̀ kò máa fẹ́ fowó lẹ̀. Má fọ̀, ewu gbogbo ẹ̀ ń bẹ́lẹ̀gbẹ́ ṣíṣà ni. Ìyá ni pé ìbá fọwọ́ ọ̀rú mọ́lẹ̀ tó máa fi káṣà gbowó tí ò kí ń fèrè. Nítorí pé ọmọ Yahoo ló lo làbí. Politician ló fi bẹ́rọ̀ cash out. Súlẹ̀jọ́, client àwọn ti nurse. Lẹ́yìn facial locking. Ajé lóṣó, kò lóyún ti ní Claronu o. Ṣé ìmọ̀ pọ́ṣẹ́ làwọn mẹ́? Karamata lẹ́yìn lò. Ọmọ Yahoo tí ò bá dẹ̀ wọṣẹ́ kọ́. Ṣíṣì no go collect. Ṣáàjọ olóṣó wa kéré ni. Àyè wa dà, Naira Marley. Client wa ni. Bàdí òòṣà. Client wa ni. Abu Ebel. Client wa ni. Wá gbọ́ o, mídìmá yín tó lọ ń fọ́ọ̀mù lódà. A máa pòyà fún bíi ti Bonvita. Iye wọn pé ìfìyàn kí ló bèdì àtàì. Wetin boys go chop? Ìdìdì yín máa tán. Local bank ló máa kù. Ọmọ Yahoo yín ló ń wọ extra large. EFCC wa ló ní red jacket. Client tó fún yín lọ́wọ́. Bíkà ló ń ṣe fẹ́ lómi. Iṣẹ́ yín ti já. Kẹ́ lọ ṣe mí. Nítorí pé ìjà ò sí. Always guiding. Ajẹ́ olóṣó ni wá. The jungle mafia, ìgbákejì general mafia. Àwọn Aje Fedra, àwọn àjẹ́ tó mi gbó.